Ajísọlá Nàìjíríà Limited Yorùbá Lágbà TV adifáàsì lẹ́bàá ń wá. Dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi, dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi. Ẹgbẹ́ Ajísàrí ká sọ pé kò lù wá ní. Ọpẹ́ ló yẹ wá. Ọjọ́ òní sojú ẹ̀mí àwọn ọjọ́ òní sojú ẹ̀mí ṣọlá. Nurudeen Ajísọlá mọ́tàgbàmọ́lẹ̀ bàbá tó dá wà kọ̀kọ́ mọ́yàwó bàbá wọn là ń mú ọmọ akẹ́yìndó. Bàbá Ìṣà, bàbá Idris. Bàbá Ìṣàdù, bàbá Idris. Bàbá Sọ̀fíà. Ọmọ ẹni lásán ẹni. Olórí àṣọ ẹ̀kọ́ mọ́kà onílé Mẹ́kà. Èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ o, èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀. Mo pàdé àwọn bàbá mi o, àwọn èjìrè oníbẹ̀m̀bẹ̀ òru, àwọn bàbá mi rè o, olùfẹ́ mi, Akínsọlá Nurudeen rèé, látàgbàmọ́lẹ̀. Ọlọ́run bá dáwọ́ pọ̀pọ̀ mọ́yàwó ọmọ bá wọ̀ là ń mú ọmọ akẹ́yìndó. Mo ṣe mo dúpẹ́ ọjọ́ dàdá máa ń kì. Mọ́kànjú ọlá ààrẹ mùsùlùmí nílẹ̀ Yorùbá mọ̀yálé alákànní mi mọ̀yálé alákànní. Ààrẹ mùsùlùmí tilẹ̀ Ìbàdàn bàbá wa Alhaji Dáúdà Mọ́kànjú ọlá Bídàmà àwọn ni ẹ wò lójú mọ́hùn àwòrán yìí. Mọ́kànjú ọlá ààrẹ mùsùlùmí bẹ́ẹ̀ni nílẹ̀ Yorùbá mọ̀yálé alákànní mọ̀yálé alákànní. Bàbá Táyé Lolú bàbá Kẹ́hìndé oníbẹ̀m̀bẹ̀ òru mọ̀yálé alákànní mi mọ̀yálé alákànní. Ọkọ Mọ́ríámà bàbá Súlẹ̀mánà mọ̀yálé alákànní mi mọ̀yálé alákànní. Dáúdà Dámà Mọ́kànjú ọlá mọ̀yálé alákànní mọ̀yálé alákànní. Mọ̀yálé alákànní mọ̀yálé alákànní. Sultan Sokoto sára àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan rọra máa àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Sultan Sokoto sára àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan rọra máa àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Sultan ti Sokoto àwọn ni wọ́n ti dé yìí o. Sultan of Sokoto Sultan of Sokoto ti gúnlẹ̀ sí Mọ̀pó. Àwọn èèyàn kàrìnkàrìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Mọ̀yálé Mùnírù níná lówó, mọ̀yálé Mùnírù níná lówó. Àwa ti Dáúdà Dámà Mọ́kànjú ọlá.
wọlé wọn ò ní jẹ́ yín kan wọlé ọkọ̀ ní òní wọlé ẹ̀yin lè wọlé o. Olúwàlá Ọ̀yọ́ bàbá Olúwàlá Ọ̀yọ́ bàbá Ọ̀yọ́ ọ̀rọ̀ yìí. Àtò ẹgbẹ̀fà. Ọ̀yọ́ Ọlọ́ba Muhammad. Àsálátù tí onípẹ̀kún kọ́lọ́ba Muhammad. Kí ló dé gan-an? Ẹsẹ̀ Rasidi. Èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé. Ìbá Olúyọ̀lé òṣèlú bá a jẹ́. Ẹni àṣẹ lóore tí ọ̀pọ̀ pẹ́ jù. Ọ̀dà bí ọ̀dà sàkẹ́rù lọ, ọ̀dà bí ọ̀dà sàkẹ́rù. Ájì àgbo. Èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé. Ìbá Olúyọ̀lé àràbà tí wọ́n ń bọ̀. Ọjọ́ mẹ́rù fọkọ̀ rẹ̀ mi bọ́bá wọlá rẹ̀ mi. Ọyẹ ẹ̀jẹ̀ lọ sílé iṣẹ́ wa. Ìbá Olúyọ̀lé Nàìjíríà Limited fẹ́ǹsà lẹ́bẹ̀ ń wá. Dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi dákunjẹ́ lọ rí. Ó ṣe mo dúpẹ́ ọjọ́ ẹni àṣẹ lóore tí ọmọ pẹ́ dùn. Ọ̀dà bí ọ̀dà sàkẹ́rù lọ. Ọmọ àìsàkù àpadà sí burúkú. Ní múmú mi ní kíkábìrì òkọ̀mọ̀ nígbà ọ̀rẹ́ mi. Naam. Ó yá. Ìbá Olúyọ̀lé òní ká mọ́tò rẹ kẹ̀kẹ́ bọ́ bá wọlá. Ẹsẹ̀ èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ Ìbá Olúyọ̀lé bójú bá towó olówó tán Bójú bá ta sọ, òun la sọ ya. ájì àgbo. Ojú òní tìyọ ọ̀rẹ́ mi bọ́bá wọlá Muhammad Akíndé. Ìbá Olúyọ̀lé Ìrònú owó tòtútù náà fẹ́ ni. Alájà wà yìí. Yóò lówó lọ́wọ́. Ọlọ́run fẹ́ fàyè dààmú ẹ̀ ní kọ́lọ́run máa fàyè dààmú rẹ̀. Ìbá Olúyọ̀lé dákun bá wà náà àwọ̀ kọ̀ọ̀kan. Dákun bá wà náà àwọ̀ kọ̀ọ̀kan. Ó ṣe Camry. Dákun bá wà náà àwọ̀ kọ̀ọ̀kan. Dákun bá wà náà àwọ̀ kọ̀ọ̀kan. Ìbá Olúyọ̀lé ajá tó relé ẹkùn. Èyí tí ò farapa. Lọ̀rọ̀ ẹni ire mọ́kàtọ́ bá darí. Lọ̀rọ̀ ẹni ire mọ́kàtọ́ bá darí. Ìwọ ọ̀rẹ́ mi, ọyẹ ìdí àlọ sílé iṣẹ́ wa. Ìbá Olúyọ̀lé Nàìjíríà Limited fẹ́ǹsà lẹ́ bá ń wá. Dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi, dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi. Àwa lọmọ Dáúdà Dámákì mọ́kànjú ọlá ààrẹ mùsùlùmí nílẹ̀ Yorùbá. Èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ o, èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé. Wọ́n ṣe Bọ́lá ti tán. Àsọ́lá tó ń kù lẹ́yìn ẹ máa gbọ́, àsọ́lá tó ń kù lẹ́yìn ẹ máa gbọ́. Kábíyèsí Olúbàdàn wọ́n ṣe Bọ́lá ti tán. Àsọ́lá tó ń kù lẹ́yìn ẹ máa gbọ́, àsọ́lá tó ń kù. Àwọn ọmọ Ìbàdàn ti lé toko àkókò oríire ọpẹ́ ló yẹ wá. Ọjọ́ òní ṣojú ẹ̀mí àwa, ọjọ́ òní ṣojú ẹ̀mí àwa. Kí ló bàdí ọpẹ́? Bẹ́ẹ̀ bá bì wá àwa lè sọ. Bẹ́ẹ̀ bá bì wá àwa lè sọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ilé ọbẹ̀ ṣerú èyí. Tíkú ti já ń tàn mọ́ ẹ máa gbọ́, tíkú ti já ń tàn mọ́ ẹ máa gbọ́. Inú rẹ̀ pé nùkọ́ má bàjẹ́ bàbá wọn láàmú wọn máa kán yín lọ. Ẹ ò mẹ́rin, ẹ bọ́ ò mẹ́rin. Ẹ̀yin ọmọ sá, ẹ̀jì ọlọ́bẹ̀ lẹ́yìn ọmọ wa. Mo ṣe bẹ́ẹ̀ ń bọ́ bẹ̀ ń bẹ́ òru, mo ṣe bẹ́ẹ̀ ń bọ́ bẹ̀ ń bẹ́ òru. Ìwọ ọ̀rẹ́ mi, ọyẹ ìdí àlọ́ sílé iṣẹ́ wa. Yorùbá lágbà. Ajísọlá Nàìjíríà Limited. Yorùbá lágbà. TV. Adífàsì lẹ́ bá ń wá. Dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi, dákunjẹ́ lọ rí ọ̀rẹ́ mi. Ẹgbẹ́ Ajísàrí. Kásọ̀ pẹ́ kò lù wá. Ọpẹ́ ló yẹ wá. Ọjọ́ òní ṣojú ẹ̀mí àwa, ọjọ́ òní ṣojú ẹ̀mí ṣọlá. Nurudeen Akínsọ́lá.
Múrìdínì Ajísọ́lá mọ́tàgbàmọ́lẹ̀ bàbá tó dá wà pọ̀pọ̀ mọ́yàwó bàbá wọn la mú ọmọ akẹ́yìnjó. bàbá Ìṣà bàbá Idris. bàbá Ìṣàtù bàbá Idris. bàbá Sọ̀fíyà. ọmọ ẹni lásọ ẹni olórí àṣọ ẹ̀fọ́ bàbá onílé Mẹ́kà èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ o èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé. irú aláàlẹ́ olólùfẹ́ mi ò máyálé olólùfẹ́ pátápẹ́ èjì rẹ̀ ọ̀jẹ̀ gbàgbé rẹ̀ o. bàbá tó dá wa pọ̀ kọ́ mọ́ ìyàwó bàbá wọn la mú ọmọ akẹ́yìnjó. Bàbá wọn la